yìí tí ń ṣe yẹn ṣiṣẹ́ so àìmọrírì ẹ̀sìn àìmọrírì àwọn àfáà ń bẹ nínú n tí ń ṣe ọmọ Yorùbá tán bá ń sọ pé káfọ́ lọ wáṣẹ́ èyí tí ń ṣe yẹn náà tó níṣẹ́ àwọn àfáà wọ́nran wà omi ò dispute fact yẹn o bẹ́ẹ̀ tó bá mú àfáà ronú kan kó wọn nílé kéwú decency test tí wọ́n máa ń ṣe tán fi wọ́n kẹ́ ní decent ó ti pass 60% yẹn n tó bá fi máa àfáà ronú pé mo ó yẹ kí n nílé kéwú kí n máa ṣe alifata tẹ́nìyà alifkẹsọ́ tẹ́nìyí alifdomọ́ tẹ́nìyí kò easy rárá àfáà tí ó bá ní nasiha tí ò ní sincerity fáli umma nabi ò lè ronú kó wọn dálé kéwúlẹ̀ ọ̀dọ̀ àfáà tẹ́ bá di tó bá kàn fẹ́ máa ṣẹ̀dán kó máa wọṣọ ńláńlá kó dẹ̀ máa lòde kó máa ṣáná kó máa ṣe kíní kò ní ronú kó dálé kéwúlẹ̀ torí pé effort tí kíní yẹn béèrè fún kò ráyè àti ṣe èrè àfáà ló fẹ́ jẹ kò fẹ́ ṣe wàhálà bẹ́tẹ̀ tẹ́ bá di tó bá ń gbìyànjú tí ń kọ́ mọ́ kéwú tí ń ṣe wàhálà tí ń ṣe alifkẹsọ yìí ní oníṣẹ́dá kẹsọ yá ọmọdé ní ìní kò ní lọ sọ fún yín yẹn fún lówó kò ní lọ sọ fún yín yẹn wá nǹkan fún torí kò rọrùn bẹ́ẹ̀ tẹ́ bá ní kíkálùkọ́ pàtì kíkálùkọ́ wáṣẹ́ lọ kò sábúrú kálùkọ́ ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ dódó wa yìí náà tá à ń ṣiṣẹ́ ọ́fíìsì torí ṣe ọ́fíìsì lèmi ń ṣe mi ò lè ṣe lecture tó bá ti jẹ́ ìjọ ibi iṣẹ́ mo ṣe ń ṣe lecture yìí tí wọ́n bá pè mí ibi iṣẹ́ pé kinní kan emergency kan kí n mọ̀ bọ̀ màá ṣe subhana rabbika fún yín nísìnyí máa lọ èmi náà wá mọ̀ pé yín affect iṣẹ́ dáwà nítorí bó ṣe òun wá ká gbé dání kọ́ yìí òun wá ká dedicate fún jù báyìí lọ bẹ́ẹ̀ bó ni yóò ṣe jẹ́ bó ni yóò ṣe jẹ́ yẹn kò jẹ́ kí yóò lè fully dedicate fúnṣẹ́ ìyẹn ni tó bá fẹ́ ṣiṣẹ́ so ẹjá mọ̀ràn aláàfáà lọ́wọ́ ibi àyàtà ti wá ní pé máa sálùkú máa lè yìí mọ́ kí wọ́n wá ti torí pé òun l'opportunity kọ́ wá dé kọ́ máa ní kò sí ti ń jẹ́ṣẹ́ àfáà kíní jìbìtì ni wọ́n ìwà wèrè ni o ìwà láìláàánú ni o ìwà wèrè ìwà láìláàánú ni ẹjá káànú àwọn àfáà tí wọ́n bá ń ṣàánú wa tán kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ wọ́n bá ń ṣe lẹ́sìn fáwọn ọmọ rẹ̀ tán kọ́ wọn ní alifati àádùn ṣẹ́dá kẹsàn-án yá kí mímọ̀ dì ní kíní kan dúdú tán kọ́ bẹ́ẹ̀ mọ́ fún wọn ní nǹkan kan mọ́ ṣàánú wọn wọ́n bùkátà sí kò ṣàánú wọn ayé ọmọ rírì iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ wọn bẹ̀tẹ̀ Ọlọ́run bá wọn mọ rírì ẹ̀ ẹjá help wọn láti lè gba ẹnu wọn kúrò níbi ìjẹkújẹ kìí ṣe dúdú wọn lóhùn kọ́ jẹjẹkújẹ o ìfẹ́lẹ́ yìí ṣe tẹ bírírù àfáà tí máa ń jẹjẹkújẹ àbọ́dọ̀ àfáà kan tí ń ṣẹ̀dán káàkiri o bẹ̀tẹ̀ tó bá fi máa fà nílé kéwú nílẹ̀ Yorùbá ẹ̀ respect ẹ̀ ó ní intention tó dáa ó decent tó bá fi mú ojúro nù pé kó wọn mọ kọ́ mọ́ ń kéwú yàtọ̀ sáfà tó bá kàn ń sùn tí ń jí tẹ̀ mọ́ pàtó kí ní ṣe gan